arákùnrin kan mọ̀ rẹ́ o lálẹ́ ọjọ́ ìgbéyàwó tó sì lu ìyàwó ẹ̀ pa tó gún ìyàwó ẹ̀ yánnayànna tó pa ìyàwó ẹ̀ lálẹ́ ìgbéyàwó. kí ni tó lè fà á? kí ni tó fẹ́ lẹ́yìn? èdìlélẹ́ ni àbí ẹ̀fún ni àbẹ́ẹ̀dì? gbogbo ẹ̀ lẹ́gbọ́n nínú àṣírí ìkọ̀kọ̀. èmi a máa wí pé ayé ọmọ náà mi ní pàṣán o, káyé ọmọ bá mi wí o, torí ẹni ayé bá bá wí kò tó jẹ́ èèyàn mọ́. ẹni ayé bá bá wí oríṣiríṣi àdánwò yóò máa ṣẹlẹ̀ sírú ẹni bẹ́ẹ̀. ayé arákùnrin Samsudeen ó ní ẹni tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí Samson John ní ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí. òun ló jẹ́ kí àṣírí kọ̀kọ̀ yóò wáyé o sóhun àti ìyàwó rẹ̀ Rebecca Daniel. wọ́n ti ń fẹ́ ara wọn láti bí ọdún 5 sí 6 tó sì jẹ́ wípé onígbàgbọ́ òdodo òun mọ̀ lárákùnrin yìí o tí ìgbàgbọ́ wọn rọ̀ mọ́ wípé tí ò bá dalẹ̀ alẹ́ ọjọ́ ìgbéyàwó wọn ò gbọ́dọ̀ súnmọ́bìnrin. wọ́n jọ ń bẹ̀rẹ̀ ìfẹ́ wọn lọ pastor and mrs àwọn méjèèjì. ó di ọjọ́ tá a wí yìí wọ́n ṣe ìgbéyàwó lọ́jọ́ 17 oṣù kejì ọdún ètò kọjá yìí ni o. ìní ẹ̀ ṣègbéyàwó, wọ́n ṣègbéyàwó lárinrin o. wọ́n so wọ́n pọ̀ gẹ́gẹ́ bíi tọkọtaya. wọ́n gbéyàwó ẹ̀ mọ bí wọ́n ṣe máa kọrin jọ̀hún tí ò sírú ẹ̀ mọ́. à ń gbéyàwó rẹ̀ lé ọkọ ẹ̀. wọ́n gbéyàwó nígbà ó dọ́lẹ̀ gbéyàwó alẹ́ ọjọ́ ìgbéyàwó. kí lẹ̀yin náà rò pé tí máa ṣẹlẹ̀ lálẹ́ ọjọ́ ìgbéyàwó? nǹkan tẹ́ ń rò gan-an ni tẹ́mi náà ń rò bó yẹ kó ṣẹlẹ̀ lálẹ́ ọjọ́ ìgbéyàwó. ṣùgbọ́n lálẹ́ ọjọ́ ìgbéyàwó ìyàwó olúwa Rebecca Daniel ní bá ń gídùn ọrùn ní bá ń gbọrùn pẹ́pẹ́ o. gbogbo orílẹ̀-èdè àgbáyé pátá jákèjádò gbogbo orílẹ̀-èdè àgbáyé tẹ̀ ti ń gbọ́ mi, mo kí yẹn kú múra ọdún iléyá o. iléyá ti wọlé dé o, iléyá wọlé dé o, iléyá wọlé dé, iléyá wọlé dé o, iléyá wọlé dé, iléyá ti wọlé dé o. nǹkan mọ̀ ń bẹ o, mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé tá a wà yìí o. ta la fẹ́ fojú jọ, ta lè yan ọlọ́run gan, ta lẹni ọlọ́run, ta la lè pèlè èèyàn ọlọ́run, ta la lè fọkàn tán. arákùnrin ìránṣẹ́ ọlọ́run Samson ó gbà láti ṣe sùúrù fún ìyàwó rẹ̀ ọmọ Jọ́ọ̀nù. ó gbà gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ pé tí ò bá dalẹ̀ ọjọ́ ìgbéyàwó ọkùnrin àtobìnrin ò gbọ́dọ̀ súnmọ́ra wọn o. wọ́n jọ ń bẹ̀rẹ̀ àníyàn lọ tó fi tọ́yàwó tẹ jáde iléèwé. nígbà ó di alẹ́ ọjọ́ ìgbéyàwó gẹ̀dẹ̀gbẹ́ mọ̀ gbiná o, oníkìní kan mọ̀ jáwé o. nǹkan gbé nǹkan hánu o lálẹ́ ọjọ́ ìgbéyàwó tó yẹ kí ọkọ àtìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé, ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé àtọkọ tó ṣẹ̀ṣẹ̀ gbéyàwó kí wọ́n jọ ṣe ní tí ọkọ àtaya jọ ń ṣe. àṣírí kọ̀kọ̀ tí mò ń sọ yìí gbogbo ìwé ìròyìn ló gbé o. bẹ́ẹ̀ ni mo sọ fún yín, kò sí ìwé ìròyìn tí ò gbé. ọgbọ́n ni mo sì fẹ́ kọ́ lórí ẹ̀ tèmi náà fi mú wá sórí ètò yìí. ọba ọ̀rọ̀ ní ọjọ́ ìgbéyàwó tó yẹ káriwo ayò sọ nílé ìránṣẹ́ olúwa Samson John, ariwo ẹkún ló sọ o. kí ló fa ariwo ẹkún? nígbà tó di lálẹ́ kọ́kọ́ àtìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé kí wọ́n jọ ṣe tọmọkùnrin àtọmọbìnrin ń ṣe ní tẹ́ ń rò lọ́kàn gan ni bẹ́ẹ̀mi náà ṣe ń rò kí wọ́n jọ ṣe ni ó bá mà di iṣu atayanyan o. gẹ́gẹ́ bí àṣà mi yá pẹpẹ skátàskátà iṣu atayanyan àwọn òwe ńlá kan nu ló bá mà ṣẹlẹ̀ o láàrin ọkọ àti ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé. ló bá di kìràkìtà, ló bá di tá à ń gbọ́ níyàwó bá ń sunkún o, ní bá ń pé kọ́kọ́ òun ó pa ń lé kó mọ́ pa ń síta. ìyàwó dákun túra lẹ̀, ó ti ń bà mí lẹ̀ o. ìránṣẹ́ ọlọ́run Samson John ní sọ eléyìí nígbà tí ó ṣàtúra pé kí n mórí wò mò ń bọ̀ ní èdè o. gbogbo àwa tá à ń gbọ́ mi pátá níkànnì yìí, èṣù kò ní farapamọ́ jẹ yín yà, kò sì ní farapamọ́ jẹ èmi náà yà. ìyàwó tá a ti ń fẹ́ láti bí ọdún 6 tá a sì tẹ̀lé òfin àtìlànà ọlọ́run elédùmarè wípé àbọ̀dọ̀ súnmọ́ rẹ̀ ni kó tó di alẹ́ ọjọ́ ìgbéyàwó.
ìránṣẹ́ Ọlọ́run Samson John ló bá tú aṣọ lára ìyàwó lágídí. Pé kí ló rí? Èmi ò fẹ́ rírú eléyìí rí o. Ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé ló bá ní kíní tọmọkùnrin níhun. Kíní tọmọkùnrin níhun. Kíní tẹ́ ń rò lọ́kàn gan ni. Ìmọ̀ ní Samson bá nídìí Rebecca Daniel o. Ibi wàhálà ti so rèé o. Eléyìí bà Samson John lẹ́rù o. Pẹ̀lú kí ló ń kàn yìí? Ìfẹ́ rírú èyí rí. Gbólàgà ìmọ̀ rèé. Abálájọ tíyàwó fi ń pé alátẹ̀yìnṣe alágbàyìn wọlé onígbà fèrèsé wọlé lòún fẹ́ kọ́kọ́ òun ó ṣe fóun tọkọ ní òsín tó jọ lórí alẹ́ ọjọ́ ìgbéyàwó kọ́kọ́ sùn gbalaja kémi náà sùn gbalaja lé ọ lórí ńlá àkọ́kọ́ ṣe o. Ìgbà Samson torí Gbólàgà lábẹ́ ìyàwó rẹ̀ Rebecca Daniel mọ bórí èyàn ó ṣe kọ́kọ́ laago kàngán kẹ̀rẹ̀gẹ̀gẹ̀gẹ̀ gbìm lórí Samson Daniel ló bá laago lórí ẹ̀ bá táàsì bí àṣà àwọn ìyá wa níjọ́un. Ìwọ tí wọn ò bá ti lo kíní ṣe é ṣe pórí ẹ̀ táàsì àwa aláyé 80-70 nu àwọn aláyé mọ̀rú àṣà tí ká wọ́n mọ̀ sọ pé kí ni 2D rẹ gan náà ṣe ti rántí kí n 2D rẹ gan bẹ́ẹ̀ bá bẹ̀ fúnra ọmọ sí kí n 280 yín àbí kí n big note yín. Ọlọ́run o mọ̀mọ́ bá ọjọ́ ayọ̀ wa jẹ́ o. Ìrètí mi ìrètí rẹ Ọlọ́run mọ̀ ní jó já sófo. Ìrètí Samson Daniel ó já sófo lálẹ́ ọjọ́ ìgbéyàwó. Ibi orí ẹ̀ tó ti kanrin rèé o pé lódìdí ọdún 6 ó sì bayọ̀ òun jẹ́. Bí Samson kó ṣe mú nǹkan nínú yàrá yìí bó ṣe fọ́ ọmọ ìyàwó ẹ̀ lórí rèé o. Ló bọ́ sí yàrá àdáná ló mú ọ̀bẹ ló gún pa o. Ó gún pa tán òun náà sì kúnra ẹ̀. Ibi títí ń japoró lọ làwọn ń lékejì ti. Bí ṣẹlẹ̀ yìí mà ṣe ṣẹlẹ̀ mọ̀ rèé o. Samson Daniel ó gún ìyàwó rẹ̀ Rebecca pa o àbí kí n láàpẹ̀ ìyàwó náà láàpẹ̀ torí mo rí kọ́mẹ́ǹtì ẹnìkan nísàlẹ̀ tó ní ìyàwó bò ó ní ìgbéyàwó lọ́kọ ọkùnrin àtọkùnrin nu léè tí Samson Daniel sì mọ̀. Ìgbà táwọn ọlọ́pàá dé tán gbé Samson ó di ilé ìwòsàn tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò ni ló ti ṣàlàyé o ní tóun rí lọ́bẹ̀ tóun fi garùn ọwọ́ ló ṣàlàyé fáwọn ọlọ́pàá. Ṣùgbọ́n jẹ́ ohun ìyàlẹ́nu pé Samson náà òun náà mọ̀ díje o. Kí wọ́n léyìn ò díje tóun náà fi sọ àwálẹ̀ o. Tó kí ni ká wá pẹ̀lú eléyìí? Sáwà ní tá a bá ń fẹ́yàwó ká má tẹ̀ lófin tóbìnrin bá ní tó wọn ètí ìgbà kínní ìbálẹ̀ òun. Sáwà ní tipátipá àbí dandan ká fi yẹ̀ wò àbámọ̀ wá fọwọ́ tẹ̀ bóyá pẹlẹbẹ ni àbí Gbólàgà ní bẹ́ńbẹ́ eléyìí ká pọ̀ o. Àbí Gbólàgà ní bẹ́ńbẹ́ eléyìí ká pọ̀ o. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo àwa mùsùlùmí káàkiri gbogbo àgbáyé wípé a kú múra ọdún o. Mo sì kí wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Mo rò pé gbogbo wa ti gbọ́ pọ́lùdé ń bẹ lọ́jọ́ Jímọ̀ àti lọ́jọ́ Monday o. Ìjọba àpapọ̀ ti kéde ẹ má wàá gbàgbé Kessy Place Kessy Place tó wà nínú ọjà Gbági nínú ọ́fíìsì àwọn amúnáwá ní láyìn ọ́fíìsì àwọn amúnáwá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú Gbági ibẹ̀ ní Kessy wà o. Kessy Place kò sírú aṣọ tẹ́ ẹ wá débẹ̀ tẹ́ ẹ rí àbáyá ni àbí kéèpù ni jíìn ni kò sí nǹkan tẹ́ ẹ wá débẹ̀ tó fi mọ́ bàtà tó fi mọ́ àpamọ́wọ́ ọwọ́ àtàgbékọ́ ọwọ́ gbogbo ẹ̀ lónìrànràn ìníbẹ̀ ní Kessy Place. Owó rẹ̀ ò sì wọ́n kódà kò gínra lọ. Tó gbogbo wa pátá ẹja bá wọn dòwò pọ̀ ká sì rí pé rere lolúwa. Tó ìmọ̀ ọmọ Ládìsá Bello. Àṣírí ìkọ̀kọ̀ tòní lẹ ti gbọ́ yìí o. Kọ́lọ́run Elédùmarè kó máa ṣàánú fún wa. Eléyìí ó jẹ́ àríkọ́gbọ́n fún wa. Ìfẹ́ tá a bá jọ ń ṣe kájọ́ lóòótọ́ fúnra ni o. Tó bá jẹ́ wípé arábìnrin ti sòótọ́ fọ́kọ ẹ̀ láti gbà tán ti ń bọ̀. Àrírú eléyìí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni o. Ìbá ti latẹ́lẹ̀ mi lọ. Ẹ máa bá mi ṣí.